na babala wana na babala no wana le baba waja wa ko baba jibere nana ko ya Jesus Christ utala aye wan waja le da fosu bo da so wa to ko wo monda monne ya babala ndo ja andi ko ba yezele no nyamu nana mpwana wa dawo woso man yego nenu ya bibe no wanya papa bo no na ewuda mewuda wa bolilio na bobo na ndo ja mebe se go mena ayo wanya papa bo wo kwa na lele na kwa gigiri ibundwe wo wale be mo na ma kwa ni ba ye gigiri ibunde wo bo na ndo ja bida ale na mese ya wo bo na ba ale na mese na kwa na zozo wọ́n náà bá balẹ̀ náà yí gẹ̀ mẹ́jẹ wẹ̀ mẹ́jẹ wẹ́ kó ta báyìí wẹ́ kó wá báyìí wọ́n sọ nínú wà ní mọ́wọ́ ló gàba gẹ̀ẹ́jì náà yẹ wọ́n bó nù gàwé ní ewu ọ̀nyẹ́ mpàkùnà wọ́n tọ́ yóò kú wọ́n ní mi wú nù pọ̀lú gírífì méjì àjọ wọ́n ní mi rẹ̀ bá fọlọ́ náà mọ́ gẹ̀ẹ́fì ní méjì yàgò gẹ̀ẹ́fì ní méjì àti ewu náà kọ́lù nù. What one in that is also